ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà ní gbogbo ibi tẹ́ ti ń wò mí. Mo kí yín káàbọ̀ sórí ètò tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa mú wá fún yín. Kí lẹ rí sí? Kí lẹ rí sí ní ètò láti iléeṣẹ́ Nínú Media, ní ibi tí àtijọ́ máa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ tí àtijọ́ máa fi kùn lukùn lórí àwọn ohun tá a gbọ́ àbáwọn ìrírí ènìyàn gbogbo tí wọ́n sọ fún wa àbí àwọn èyí tó ṣojú wa, níbi tá a ti máa dá sí bó ṣe yẹ kó lọ àti bí ò ṣe yẹ kó lọ. Ààyè sì wà fún ẹ̀yin olólùfẹ́ wa gbogbo níbi gbogbo tẹ́ ti ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wa láti kọ̀wé ṣọwọ́ sí wa àbí kẹ́ ẹ pè wá sórí ìlà wa lórí àwọn kàyéfì ohun gbogbo tí ẹ bá fẹ́ kájù sínú afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti dá sí fún yín. Ẹ̀yin ẹ máa wò ní tiyín. Orúkọ tèmi ni Aródú, aró tó dúdú òjìgọ̀bì. Èmi lọ́mọ wọn lówó òdúró ọmọ ajífe pé ṣírí ọmọ ògógóǹdù ẹ̀kan ọmọ ògógó máa fíran. Èmi lọ́mọ omi tútù tí í jó ní fàìfàì ọmọ bá a rí jẹ àwọ̀lámọ̀ ṣẹ́rí mi bí mo ṣe yí. Ètò yìí ò kì í ṣe ètò na serious. A máa kàn máa ju gbogbo ẹ̀kọ́ bá ṣe ń sọ English la máa sọ Yorùbá la máa sọ Jẹ̀bú la máa sọ Pidgin, Hausa àti Igbo nìkan ni mi ò gbọ́, ẹ má ní kí n sọ ẹ̀rọ ni o. I still remain yours sincerely, Aródúdú Òjígọ̀bì, lórí ètò Kí lẹ rí sí tí mo máa mú wá fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórí ìkànnì Nínú Media. Orí ayélujára ni ẹ ti lè bá wa pàdé lórí àwọn ìtàkùn wa gbogbo. A wà lórí Facebook gẹ́gẹ́ bí Nínú Media, lórí TikTok, Instagram àti Threads. Ẹ̀yin ṣàkọ̀tẹ̀ Nínú_media, ìyẹn Nínú pẹ̀lú ìlà tó wà ní ìsàlẹ̀ àti media. Tó bá wá jórí YouTube ní àgàgà ẹ kàn tẹ Nínú Media 01, ìyẹn ni Nínú Media 0 àti 1. Lọ́gán la máa dá yín lọ́wọ́. Ẹ dẹ̀ lè pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa gbogbo tí ẹ̀ ń rí ní orí móhùnmáwòrán yín. Ẹ dẹ̀ lè kọ èyí tí àwọn olóyìnbó ń pè ní email sí wa lórí nuwamedia@gmail.com. Ẹ má wọrí, Adéyẹ̀fọ́ ọ̀nà kò sí Ìjẹ̀bú fẹ́ kí n sọ dédé ni kò ṣe English. I'm here and ready for you, and if na Pidgin na no worry, Adé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yé. Kí lẹ rí sí lórí Nínú Media. See you very soon.